tó o bá ti lọ ṣàyẹ̀wò tó sọ pé o ní Parkinson disease ìwọ tí ẹ ti ṣàyẹ̀wò ni ṣùgbọ́n ó rí pé ọwọ́ ẹ̀ máa ń gbọ̀n ọwọ́ ẹ̀ máa ń dédé gbọ̀n ó máa gbọ̀n pẹpẹpẹpẹpẹ báyìí ewé àbámọ́dá ni kò lọ bá mi wá ewé tábàdé bá mi wá egbò akíka bá mi wá àsòfẹ́yẹjẹ bá mi wá ewé mi èṣù ẹ̀yìn olóbe màá kàwọn nǹkan tó kù o ṣe rí Parkinson disease ó jẹ́ àìsàn kan tó jẹ́ pé kò ṣe tó bá ń ṣèyàn kò ṣe gbé pamọ́ ṣe rí téèyàn bá ní stroke tún ṣìṣe farapamọ́ tó yẹ pé ẹni tẹ́ jọ wà nínú ilé gan lè má mọ̀ tó bá mọ̀ bó ṣe lè pààkà rẹ̀ ṣùgbọ́n Parkinson disease ara yẹn máa vibrate báyìí ni ó ti fura pé mọ́mí ẹ̀ ara wọn ń gbọ̀n ó fura pé dádì ara wọn ń gbọ̀n bá mi get àwọn kinní yìí fún ẹ̀wọ́ náà lè ṣe fúnra ẹ̀ mo ti drop recipe yìí tẹ́lẹ̀ ṣùgbọ́n review táwọn èèyàn ń fún mi táwọn èèyàn mú ṣáà pé àwọn tó ń rà wọ́n ń ṣàdúrà wọ́n á tún lẹ́nìkan ló sọ fáwọn ẹnìkan ló sọ fáwọn ló jẹ́ kí n tún mú recipe yìí padà wá fún yín tó o bá jẹ́ pé o jẹ́ èèyàn kan tó ti ṣàyẹ̀wò fún tán ló ní Parkinson ó wá tiẹ̀ ṣàyẹ̀wò ni mọ́mí ẹ̀ lórí para wọn ń gbọ̀n ni dáàdì ẹ̀ lórí para wọn ń gbọ̀n ni ẹlòmíì gbogbo ara ni o ẹlòmíì gbogbo orí ni á máa gbọ̀n pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ báyìí ni kò sí nǹkan tẹ́lẹ̀ lò kò ní lọ oògùn ẹ̀ ni mo mú wá fún yín yìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tí ẹ bá ní àìsàn kan àbí méjì tó jẹ́ ojútùú ìṣòro sílé ayé yín ẹ pè mí kò sáìsàn tọ́lọ́run dá tí òdewé àtẹ̀gbò ta lè fi kojú ẹ̀ 08027457099 08027457099 ẹ jọ̀ọ́ àǹfààní tí èmi náà máa jẹ lórí rẹ́sípì tí mo wá fún yín ní kẹ́ fọ́lò mi ẹ bá mi follow page yìí ẹ bá mi like ẹ bá mi comment ẹ bá mi share video yẹn jẹ́ kó kan ọgbà ṣe rí àìsàn Parkinson kì í ṣe àìsàn àgbàlagbà nìkan ó ń ṣe ọmọdé mi ó dẹ̀ ń ṣe àgbàlagbà tẹ bá ti fura yí pé ọmọ kan ó ń adédé jókòó wá kàn dé máa gbọ̀n báyìí ẹsẹ̀ náà máa gbọ̀n kéèyàn ní stroke ó sì lè calm báyìí ṣùgbọ́n Parkinson ó burú dẹ̀ máa ń jágùn ṣùgbọ́n oògùn tọ́lọ́run ní kó ṣe déédéé ẹ̀ kó ṣe kòńgẹ́ ká máa lò sí kó dẹ̀ máa gbọ́ òun ni mo mú wá fún yín yìí ṣé ti gbogbo nǹkan tí mo kà báyìí ewé àlùbọ́sà pọ̀ ńbẹ̀ àlùbọ́sà eléwé náà ẹ máa fi kún mo ti ṣe fídíò yẹn tẹ́lẹ̀ mi ò ní kà pé lórí eléyìí nítorí pé ẹ̀yin tẹ́ máa ń wo fídíò láàbọ̀ ẹ lọ wo fídíò yẹn ti ṣalábàápàdé èrè ẹ ti wọ sókè ó dẹ̀ máa ṣe yín láǹfààní ẹ sáàṣì herbs gallery lórí TikTok ẹ sáàṣì Mọ́mísí Àyìndé tó gallant lórí Facebook kẹ́ ẹ lọ wo fídíò yẹn mo ṣàlàyé bẹ́ ṣe lè ṣe síbẹ̀ tí ẹ bá rí èèyàn tọ́wọ́ ẹ̀ ń gbọ̀n mo ti rí ẹnìkan tó wá sọ́dọ̀ mi rí tó yẹ pé àwọn tán ti rìtáyà ni wọ́n nígbà tí àwọn fẹ́ sáìnì gbowó ní báǹkì pé bọ́wọ́ àwọn ṣe ń gbọ̀n lélẹ̀ nígbà tí wọ́n lóògùn yìí tó fi máa pọ́ dídí oṣù méjì báyìí pẹ̀lú ògo Ọlọ́run wọn tó ń gbọ̀n yìí ó dẹ̀ calm padà ewé àtẹ̀gbò wà tó ń ṣiṣẹ́ tí ẹ bá lè mọ̀ ṣe dáadáa tẹ́ mọ̀ pé ẹ lè wà accurate pẹ̀lú measurement àwọn kìíní yẹn tí ò ní jura wọn lọ ẹ lọ ṣe tẹ́ ẹ bá lè ṣe ìta ti ṣe sílẹ̀ lélẹ̀ fún Parkinson ìta ti ṣe sílẹ̀ lélẹ̀ tẹ́ bá nídìí ẹ pè mí 08027457099 pẹ̀lú ògo Ọlọ́run ọwọ́ gbígbọ̀n pẹ̀pẹ̀pẹ̀ orí ló ń gbọ̀n ni ara ló ń gbọ̀n ni tó ń vibrate oògùn ẹ̀ ni mo mú wá fún yín yìí gbogbo nǹkan rẹ́sípì ẹ̀ ó pọ̀ rẹ́sípì ẹ̀ tó bí 11 máa screenshot kò tẹ̀ ní screenshot ẹ lọ sórí herbs gallery mo pin ẹ̀ sórí TikTok ní herbs gallery TikTok mo pin fídíò yẹn síbẹ̀ ẹ lọ wò ẹ ṣe tẹ́ bá lè ṣe tẹ́ bá lè ṣe ẹ̀rà ìta ti ṣe nítorí pé àwọn nǹkan kọ̀ọ̀kan wà tó yẹ pé téèyàn bá tètè mójútó ó máa ń tètè reverse ju kó wá ti lọ degenerate débi pé àní ṣàìsàn àdẹ̀ní fàìsàn ló gbà àwọn tí Parkinson ṣe àwọn lọ̀rọ̀ mi yé àwọn dẹ̀ lọ́n lè understand me from where I'm talking from ẹ̀rọ bá ní sọ̀rọ̀ mi tẹ́ bá ní ìdí ẹ̀ 08027457099.